Hello, gbogbo ọmọ Yorùbá pátápátá, àtẹ̀yin agitator pátápátá tilẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pariwo lọ́wọ́ tá a wà yìí kí làpálàpá kó tó di ẹ̀tẹ̀ mọ́ wa lọ́wọ́ again. Nítorí ìpàdé lọ́balọ́ba tí wọ́n pè tí Tinubu pè tó pèsè kó láàfin Elégùṣì, ohun tó máa tẹ̀yìn ẹ̀ jáde tá a bá pariwo sáwọn ọba, wọ́n tún gbé wa lọ oko ìpọ́njú lẹ́ẹ̀kejì àbẹ́ẹ̀kẹta ni. Lẹ́yìn ìgbà tí mo gbọ́njú, at least mo ti rí ẹyọ kan tó dá mi lójú dáadáa. Nígbà ayé Babangida, nígbà tán dìbò ti Abiola June 12, ìjà yẹn pọ̀, ogun yẹn pọ̀. Mo fẹ́ sọ fún yín categorically wípé opó sí tán lò lẹ́kọ̀ọ́ ńgbà yẹn tán fi ń protest, tán gbé lọ pátápátá, tán gbé kiri ńgbà yẹn. Pleasure bus stop láti kan opó sí yẹn. Mo fẹ́ sọ fún yín pé that riot tó gbóná tó bá yẹn, nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, Pleasure láti plan ẹ̀ ní adẹ́rù pọkọ̀ number 1. Báǹkà ń ṣiṣẹ́ ní News Watch nígbà yẹn, ó mú News Watch wá nígbà tán àná that very election. Èmi ṣàfù tán, ó dẹ̀ wá padà sékòó. That was 1994. A wà ń bẹ́ẹ̀, wọ́n dẹ̀ wá sọ pé ìgbà tán tí àná kìíní yẹn, báwo la ṣe fẹ́ fà á. I gave them the idea how to start the protest. Protest yẹn dẹ̀ bẹ̀rẹ̀ lóòótọ́ lóru. Àwa bíi 5 la plan ẹ̀. Protest yẹn bẹ̀rẹ̀ láti ilé epo, after Pleasure nílé epo 4 a.m. tani káwọn tó máa lọ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ riot yẹn. Ìgbà tó máa ṣe àlọ́kan opó sí yẹn ní Pleasure bus stop, àwọn táàjìjọ wà involve nígbà yẹn wọ́n mọ̀ kan opó sí yẹn la gbé nígbà tó yá. Pleasure yẹn la wà nígbà tó Ọbásanjọ́ ń bọ̀, a dẹ̀ dá Ọbásanjọ́ dúró, wọ́n ti block gbogbo Yànàpájà everywhere. Ọbásanjọ́ dẹ̀ bọ́lẹ̀, ó dẹ̀ sọ fún wa wípé ká má wọrí pé Àbújá lòun lọ, òun máa lọ mú Abíọ́lá wọlé. That was the reason. Ọjọ́ tí mo kọ́kọ́ rí Ọbásanjọ́ nìyẹn, Benz ló gbé wá. Ohun tá a fi ṣí ọ̀nà fún lọ́jọ́ yẹn tó fi lọ nìyẹn, láì mọ̀ wípé nǹkan tó máa lọ ṣe gbẹ̀yìn nìyẹn. Kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé mo kàn fi yẹ ṣe example ni pé ìjìjàngbara tá à ń sọ yìí, a ní láti dìde. Èèyàn kékeré ló máa ń bẹ̀rẹ̀ nǹkan, ẹ má jà sá sẹ́yìn. Ráyọ̀tì ẹ̀ le tó bẹ́ẹ̀ gẹ́, àwa gan tá a ti bẹ̀rẹ̀ àti padà sílé. Bó sì yẹn náà gbé lọ tán, gbé dẹ́kọ̀, gbé dé stadium everywhere tán, gbé kiri àmọ́ bí tó ẹ̀ǹdì sí mọ́ṣá. Ṣùgbọ́n nǹkan tí mo fi ń sọ bẹ́ẹ̀ ni wípé àwọn àgbà ti ń gbàbọ̀dè tipẹ́. Nǹkan tá a fi jẹ́ kó Ọbásanjọ́ kọjá lọ́jọ́ yẹn ni wípé ó sọ pé bóun ṣe ń lọ sí Àbújá yìí o, Abíọ́lá lòun fẹ́ lọ mú wálé. Òun la fi rìlíìsì ẹ̀, agbàgbọ́ nínú ẹ̀, ó pẹ́ tẹ̀tàn ti wà. Lẹ́yìn ìgbà yẹn náà mà pé àwọn lọ́balọ́ba o, wọ́n pè wọ́n lọ sí Àbújá o. Wọ́n pè wọ́n lọ sí Àbújá, wọ́n lọ ṣe meeting l'Àbújá. Ìgbà tán máa jáde kó l'Àbújá, wọ́n interview àwọn ọba, olórí ọba ìgbà yẹn náà, Ooni of Ife ìgbà yẹn,
tá a bá dárúkọ báyìí á dàbí pé kìíní Ọọ̀ni of Ife ń gbà yẹn, torí mo fẹ́ kí Ọọ̀ni Ọ̀jájá kó náà mọ̀ bí tó máa gbé ẹsẹ̀ wọ̀ báyìí ni o. Ọọ̀ni of Ife ń gbà yẹn náà kọ́kọ́ interview, wọ́n dàbí pé òun náà interview ṣìkejì, òun náà kọ́kọ́ interview ńgbà tán jáde, olódúró gẹ́gẹ́ bí àwọn ọba olórí tó ṣàgbẹnusọ. Ó ní the man is making sense. Ó ní ọpọlọ wà ní nǹkan tí wọ́n sọ ń gbà yẹn. Now ọpọlọ tó wà ń bẹ̀ nígbà yẹn òun ló kó wa sí yọ́yọ́ títí di èní. Tó bá jẹ́ pé bọ́n ṣe gbé ìjà yẹn lọ ń gbà yẹn kí Yorùbá ti yarí ká ti yarí pé no way Abíọ́lá gbọ́dọ̀ padà wá, wọn ò ní rí pa bọ́n ṣe pa yẹn o. So àwọn àgbààgbà ìlú ẹ̀dẹ̀ mọ̀ pé Mustapha náà òun náà ti jáde, ó ti sọ wípé tóun bá ní kóun bẹ́lù lórí ọ̀rọ̀ June 12 yẹn pé ó máa dá wàhálà lẹ̀, pé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ló gba àbẹ̀tẹ́lẹ̀, ó dárúkọ àwọn kọ̀ọ̀kan. So gbogbo àwọn politician àgbà yẹn náà wà ń bẹ̀ o, wọ́n wà ń bẹ̀ o, àwọn bíi olówó pọ̀rọ̀kú gbogbo wọn náà kì í ṣe olówó pọ̀rọ̀kú, àwọn kan wà ń bẹ̀ ńgbà yẹn, àwọn bíi Ayọ̀ Adébánjọyè, àwọn bàbá Fáṣọ̀rántì, gbogbo wọn yẹn náà ń gbà bẹ̀tẹ́lẹ̀ ńgbà yẹn, wọ́n ta Yorùbá. Nǹkan tó bá Abíọ́lá nìyẹn o. So tán bá fẹ́ lò tán rú lọ tán rú bọ̀, ohun tó pa Abíọ́lá nìyẹn. Náà wọ́n tún ti ń pe àwọn ọba, náà wọ́n fẹ́ lọ sí ààfin Elégùṣì, anything tó bá fẹ́ ṣe tún pa gbogbo ọba Yorùbá pọ̀, Ifẹ̀ ló ti yẹ kán ṣe. Why ààfin Elégùṣì? Àmọ́ pé wọ́n ti máa kawó lẹ̀ fún yín o fáwọn ọba. Tán bá ti gbàbọ̀dé níwá ìtàn tún gbé wa lọ oko ẹ wo 1993 to date. So wọ́n tún fẹ́ sọ wá sóko míì ní tán bá ti lọ gba ìbọ̀dé. Ẹ jẹ́ ká pariwo gbogbo medium tá a bá lè rí, ká fi pariwo, tá a bá lè kọ lẹ́tà sọ́ba ẹ̀kọ́ ẹ̀yin ìlú ẹ dìde, ẹ̀yin olóyè ẹ lọ bọ́ba láàfin, ibi tí ìpàdé tó ń lọ yìí ẹ má ṣe gbàbọ̀dé. Màá fi ẹsẹ̀ bíbélì kan màá fi tì lẹ́yìn nínú ìwé lamentation, ẹkún Jeremiah orí 5 ẹsẹ̀ 7 sọ wípé ó ní àwọn bàbá wa ti ṣẹ̀ wọ́n sì ti lọ, ṣùgbọ́n àwa là ń jẹ ìyà ẹ̀ṣẹ̀ wọn. Ẹ̀yin bàbá ọba wọ̀nyí, ẹ̀yin bàbá wa, ẹ tún ń lọ báyìí o. Ẹ lọ dìde, ẹ fohùn ṣọ̀kan, bóyá kẹ́ kọ́kọ́ lọ ṣe mítìn, kẹ́ pàpérò kẹ́ tó kúrò lé. Ọba Ọ̀tà ẹ̀yin lọ́ba ẹ méjì ẹ̀ pé bẹ́ẹ̀ ṣe ń lọ, bóyá kẹ́ kọ́kọ́ ṣe mítìn kẹ́ tó kúrò, bóyá kẹ́ kọ́kọ́ ṣe mítìn. Ọba Ọ̀tà, ọba Èkìtì pàápàá, Ajérò, Alára, Olótìdó, Èwe Adó, Òòrè lọ́tùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Ọlọ́rà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Onífiṣìn, gbogbo yín pátápátá, gbogbo ọba tán pè pátápátá, bóyá kẹ́yìn ọba tó wà náà nílẹ̀ Yorùbá kẹ́ ẹ kọ́kọ́ ṣe àpérò, ẹ kọ́kọ́ fohùn ṣọ̀kan, torí wọ́n fẹ́ lọ. Tinubu lè dọ̀bálẹ̀ fún yín bẹ́ẹ̀ o, ó lè dọ̀bálẹ̀ fún yín kó fi kó yín lómi ọbẹ̀ jẹ, á tó pọ́n yín lé. Ẹ ṣáà rí pé bàbá Ọbásanjọ́ ó ṣe stand up and sit down, àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó tún lọ dọ̀bálẹ̀ fún wọn, ohun tí ó ṣe ó ti ṣe. So Olójìdó, Adó, gbogbo ọba Èkìtì pátápátá, torí ó dàbí pé wọ́n ti sọ ọba Èkìtì di second class pátápátá, ó dàbí pé wọn ò fi bẹ́ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ púpọ̀. Mo rántí ìgbà tí Fáyọ̀ṣe tó lọ bọ́ba ọba tó ń sọ̀rọ̀ sọ́ba Adó, tó ń sọ bó ṣe wù ú, wọ́n ti kóra wọn sábẹ́ politician. Ẹjọ́ bẹ́ẹ̀ ṣe ń lọ, ẹ má tún ta àgbàkẹ́ tún ta àwọn ọmọ wa. Àsìkò lélẹ́yìí, Ọlọ́run ti gbà wá láàyè. Àwọn ọmọ Ísírẹ́lì 400 years lọ́lọ́run ní wọ́n á lò, ṣùgbọ́n àwọn fúnra wọn ló tún fi 30 years kún, nítorí pé wọn ò gbọ́ràn nígbà tí Ọlọ́run nìkan lọ, kó tó di pé Ọlọ́run gbé Mósè dìde. Ọlọ́run ti gbé Mósè tiwa dìde. Ìgbòho
olóyè Ìgbòho àti bàbá pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè bó tiẹ̀ gbọ́ngbà kan kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n lọ́lọ́run sọ fún wọn wípé káwọn lọ ṣiṣẹ́ yìí wọ́n gbé fún wọn ni so ọlọ́run ló rán wọn ẹ̀yin ọba ẹ̀dẹ̀ ní láti dìde ẹni láti sọ ọ́ ti mọ̀ pẹ́jọ ẹ̀yin ọba náà máa padà sí àyín náà máa rán sáwọn èèyàn yín bọ́n ṣe ń lọ yìí ẹ jẹ́ kí gbogbo ènìyàn kan pariwo ẹ̀yin mídíà ẹ gbàgbé nípa any other thing for now till that day ẹ máa jáde lójoojúmọ́ kẹ́ ẹ máa pariwo kẹ́ ẹ máa bẹ̀ wọ́n kẹ́ ẹ máa rọ̀ wọ́n wípé kán jọ̀ọ́ kán má gba ìbọ̀dè wọ́n fẹ́ tún gbé nǹkan fún wọn ní oúnjẹ tán á jẹ ńgbà yẹn ó possible tán kán ti ṣe tán máa ṣe sí Tinubu kì í ṣèyàn lásán principality ni ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ̀ wọ́n gbogbo ẹ̀yin mídíà ó ní mo ṣe ń gbé sí ẹ̀yin tó mo mọ̀ ní mídíà tó mo ṣe ń jù sí yín ẹ bá wa pariwo mo like Ọmọlúkà mo gbọ́ gbogbo nǹkan tó ń sọ ọ̀rọ̀ ló sọ síbẹ̀ yẹn ọmọkùnrin yẹn sọ ọ̀rọ̀ ó sọ òdodo kò sí nǹkan kan tí Yorùbá tún ní í ṣe nílẹ̀ Nàìjíríà ti tán kò sí orúkọ Nàìjíríà lórí tébù Ọlọ́run mọ́ àtíyà Nàìjíríà ti ya ní kábínẹ̀tì Ọlọ́run so ẹ jẹ́ ká fohùn ṣọ̀kan ẹ gbá pariwo ẹ̀yin mídíà ẹ pariwo gbogbo àwọn gbogbo ẹ̀yin kẹ́ni tẹ́ bá ti gbóhùn yìí tẹ́ bá láǹfààní láti gbọ́ ó jẹ́wé lẹ mọ̀ kọ bẹ́ẹ̀ rí fámìlì yìí tó jọba ẹ pé ẹni tó bá ní nọ́mbà ọba ẹ pé ẹ bẹ̀ wọ́n torí wọ́n tún lọ wọ́n á gbowó fún wọn ebi dẹ̀ ń pọ̀pọ̀lọpọ̀ ọba wọ́n ti kọ́ ba sábẹ́ gọ́fúnà wọ́n ti kọ́ wọn sábẹ́ káńsù owó àwọn náà ń fún lówó ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ gúdújẹrá ni wọ́n gbìjẹ gúdújẹrá ni wọ́n ọba tó jẹ́ pé wọn ò fi òdodo yàn tó jẹ́ pé politician ló yàn wọ́n kán tó ṣe yẹn wọ́n ti ṣe mítìn láàrin ara wọn náà tí wọ́n á ti sọ pé ẹ ṣàpà àwọn ọba yín àwọn ló máa fún wọn ní fọ́múlà tán máa lò nǹkan ń bẹ o tẹ́ ẹ bá ti gbàbọ̀dé léyìí nǹkan ń bẹ ó gúdúgbẹ̀ tó fẹ́ já yìí káwọn bá wa kán má kó bá wa àwọn náà máa ń pè o wọ́n tún ti pè wọ́n báyìí o wọ́n tún ti pè wọ́n báyìí o gbogbo ẹ̀yin ọba Èkìtì toró dàgbà kì í gbóhùn yín rárá ẹ kàn ń tẹ̀lé wọn gbọ̀tún ní àgbóhùn yín rárá kò sí ọba Ìdó ìwọ ni chairman now you are the chairman of the Èkìtì council ọba ó ṣeé ṣe kán fọ̀rọ̀ sẹ́yìn náà lẹ́nu àbí kán tún pe kakos ọba Ìdó ọba Fábọ́rọ̀ Olójìdó ẹ má gbàbọ̀dè ọba Ìwé Adó ẹ má gbàbọ̀dè Alára ẹ má gbàbọ̀dè Ajérò ẹ má gbàbọ̀dè Ọ̀ràngún ẹ má gbàbọ̀dè Olúbàdàn má gbàbọ̀dè o Aláké má gbàbọ̀dè ọba Ìjẹ̀bú má gbàbọ̀dè o ẹ má gbòòrò òrò lẹ́ẹ̀dẹ̀ àwọn ọmọ wa o Ọmọlúkà ti sọ̀rọ̀ kò ní jẹ́ kí n sọ mọ́ọ̀ṣì mọ́ ó ti pa ìtàn tó yẹ kí n pa bọ̀tàrọ̀ wà ní mo fẹ́ pa fún àwọn ọba ẹ̀yin mídíà ẹ gbàgbé gbogbo distraction tó wà ní gbogbo kò sí nǹkan tó kàn wá pẹ̀lú any other person now ẹ máa pariwo ẹ máa bẹ̀ wọ́n ẹ jẹ́ káriwo yẹ pọ̀ láti sin lọ títí dìgbà tán máa ṣe meeting bọ́yá Ọlọ́run máa gbóhùn yín sọ̀rọ̀ ẹ ké alóore ni yín ẹ jọ̀ọ́ Ọmọlúkà túbọ̀ bá wa jáde bàbá Èkìtì ẹ jáde Lady K ó yá mo fẹ́ gbóhùn ẹ máa sọ̀rọ̀ Koiki Media you are too much jọ̀ọ́ bá wa gbé jáde ẹ máa pariwo kẹ́ ẹ máa títí tá a fi ṣe meeting yẹn gbogbo tí Koiki náà ń sọ tí kọ́mínìkì ẹ bá ti lọ jáde tábà wà láàyè tán bá ti lọ gbàbọ̀dé tán lè dìde sọ̀rọ̀ ńbẹ ẹ̀yin ọba ẹ tẹ́ gbàgbé wípé bó ṣe wù kéèyàn lágbára tó nílẹ̀ ọba ló lórí ẹ kàn sọ de bẹ́ẹ̀ ni ọba ló lórí ohun tẹ́ bá ti sọ lábẹ́ gé ṣùgbọ́n ohun tá a jẹ kò jẹ́ kán mọ ibi tá a jẹ kò jẹ́ kán mọ ohun tá a tẹ kò jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọba mọ ohun tán jẹ́ mọ̀ ẹ wọ ọba tán ti pa kí ló ṣẹlẹ̀ ṣán pàpéjọ lórí ẹ̀ wọ́n kọba ọba tán ti pa tó bíi 5 náà àwọn Haúsá wọn máa ń pera wọn àwọn ọba wọn ń pera wọn wọ́n ń ṣèpàdé wọ́n dẹ̀ ohun tán bá ti sọ òun ni gómìnà wọn máa ṣe ohun tán bá ti sọ ni pírẹsidẹ̀ntì wọn máa ṣe kí ló wá ṣọba Yorùbá kí ló dé ṣébi náà ni àbóhun tí mo fẹ́ jẹ ẹ jọ̀ọ́ ẹ bá wa pariwo ẹrọ koro lé wọn létí ẹ jẹ́ máa pariwo yìí láti àkókò yìí lọ ohun tó máa tẹ̀yìn ẹ̀ jáde ìpàdé yìí jáde
kò ní dáa tán bá fún ìṣọ̀kan o. Ọba Ọọ̀ni of Ife ẹ má ṣe bíi ọba tẹ́ ẹ gbà kù lọ́wọ́ ẹ̀ o. Ó ní what that man is saying was okay o. Òun ló pa Abíọ́lá o. Òun ló sọ wá dèrò ẹ̀yìn dẹ̀ ní o. Ẹ jọ̀ọ́ Ọmọlúkà tún bá wa jáde lédìké ẹ gbàgbé nípa àwọn kan ṣe kinní kan ẹ tiẹ̀ ṣe rárọ̀ ìsìn yẹn ní ìsìn ẹ tiẹ̀ gbèsè ẹgbẹ́ kan náà ẹ máa pariwo àwọn ọba yẹn. Ṣé nǹkan tó kàn ẹ wo ọjà ẹ̀sìn tó bọ̀ lẹ́yìn tó máa lágbára. Ṣùgbọ́n tán bá ti lè ṣẹ́gun yẹn tá a fún kùsọ̀ kan tá a pa làpálàpá kó tó di ẹ̀tẹ̀. Kékeré ni tọ̀rọ̀ ọba àwọn ẹlẹ́sìn yẹn ọba á pè wọ́n lọ́jọ́ tán bá ti lè fún ìṣọ̀kan tán ṣẹ́gun bí tán lọ ìtàn ìgbàgbàkúgbà. Wọ́n á padà wálé wá ṣètò ti àwọn alákatakítí ẹ̀sìn. Ọlọ́run á gbà wá o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pariwo bó ṣe lè kẹ́ ẹ bá ibi tó lè pín because ohun àwọn tán lè gbọ́dù làwọn tí wọ́n ti àwọn bloggers wọ̀nyẹn àwọn medias wọ̀nyẹn please ẹ jáde this time ẹ gbàgbé ní Bobrisky kíní kan Bobrisky ẹ máa pariwo ẹ pariwo lé wọn lórí ẹ̀bẹ̀ wọn ẹ jẹ́ kí gbogbo ayé gbárùwò ẹ jẹ́ kán gbọ́ pé kán ti máa mọ̀ wípé ilé ò ní rọgbọ tán bá lọ gbàgbàkúgbà ń bẹ̀ alálẹ̀ ò ní foríjì wọn tán bá lọ gbàgbàkúgbà ń bẹ̀ ìyà ń jọmọ ènìyàn ojú ń pa àwọn ọmọ ènìyàn ilé ò ṣe wọ̀ mọ́ òde ò ṣe sùn ọba ẹ rò pé ẹ̀ ń jọlá nìṣe ẹ̀ jọlá kankan o wọ́n ti gba authority lọ́wọ́ yín o ara ìjà agbára tí Yorùbá ni pé kán dá authority padà fún yín o ẹ̀yin ọba pàápàá jùlọ Ọọ̀ni of Ife mo mọ̀ pé ẹ máa sọ̀rọ̀ ńbẹ̀ ọ̀rọ̀ eléyìí ò kì í sọ̀rọ̀ iná ń pe àwàdà kẹ́ríkẹ́rí o òdodo ẹ dúró gẹ́gẹ́ bí ọba Yorùbá àṣẹ wà lẹ́nu yín ẹ sọ fún Tinubu pé láyé à ń lọ ẹ jẹ́ kí ọba ó fohùn ṣọ̀kan ẹ sọ pé à ń lọ ọlọ́kà ọba Àwórì ẹ jọ̀ọ́ ẹ má gbàgbàkúgbà ẹ̀yin ọba tẹ́ ẹ ti fi ọkàn tán Yorùbá nation tẹ́ ẹ ń ṣe takuntakun ẹ jọ̀ọ́ ẹ má gbàgbàkú bó bá máa le jù bóyá kẹ́ ẹ má tiẹ̀ yọjú torí a mọ̀ wọ́n politician ni Tinubu máa wà bẹ́ẹ̀ òun náà àti jẹun àti tọ́tì àti lọ ṣèpàdé níbi tó ti ń ṣèpàdé ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ẹ dira ẹ̀yin náà ẹ múra dání ọba nìyín aláṣẹ nìyín òrìṣà Yorùbá lẹ gbé dání àṣẹ Yorùbá wà lẹ́nu yín ẹ jọ̀ọ́ ẹ̀yin lẹ lè ṣe o ẹ bá wa pariwo gbogbo medium tẹ́ bá fi lè kàn sáwọn ọba ọmọ ìlú kọ̀ọ̀kan ẹ lọ bọ́ba yín ẹ̀yin ọ̀dọ́ ẹ lọ bọ́ba yín méjì tẹ́ ń lọ yín tá ẹ bá mẹ́ẹ̀sì àníjẹ́kẹ́ wọlé o ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe yẹn bàbá Ọmọlúkà mo gbóṣùbà fún yín fún ètò tẹ́ ṣe kọjá yẹn ẹ ti sọ òdodo ọ̀rọ̀ mo tiẹ̀ jẹ́rìí yín tẹ́lẹ̀ ẹ máa sọ òdodo ọ̀rọ̀ bàbá Èkìtì Lady K Yorùbá Wuyì gbogbo ẹ̀yin tẹ́ ṣìkù tẹ́ ẹ̀ tí ìsákúrò ẹ jọ̀ọ́ ẹ bá wa polongo ẹ gbé gbogbo ẹni ọ̀dà tìǹlẹ̀ títí náà fi máa ṣe mítìn yẹn everyday bóyá kẹ́ ẹ máa bẹ̀bẹ̀ lójoojúmọ́ ni kẹ́ ẹ dẹ̀ máa pe àwọn ènìyàn kan máa contribute kan máa bá káwọn èèyàn máa bẹ̀bẹ̀ kan máa já ọba wa ẹja ẹ jọ̀ọ́ o bó bọ́jọba Ifọ̀n ni ọba mi ọmọ Ifọ̀n ni mí ẹ jọ̀ọ́ ẹ má gbà bọ́dé o ẹ jẹ́ ká tún lo mídíọ̀mù yẹn ká lọ kóró tí wọ́n létí tẹ́ ẹ bá lọ bẹ̀ yẹn tẹ́ ẹ bá tó sọ pé wọ́n di àṣẹ ní ìṣe pé ọmọ wa yóò ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ẹ jẹ́ kọ́ ọmọ wa ó ṣe tán kò sí nǹkan tí Tinubu lè ṣe o Tinubu ò ní ẹni agenda fún yín mò ń sọ fáwọn kan gbà tán campaign mo ní ẹ sọ fún mi nǹkan ìjó náà jó kiri àwa ló kàn kí ni manifesto kí ló lóun fẹ́ ṣe gangan ẹ lè sọ fún mi pé kan báyìí ló lóun fẹ́ ṣe so kò ní agenda kò ní anything kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe nǹkan tó fẹ́ ó ti achieve nǹkan tó fẹ́ achieve kó kàn ṣáà di president kórúkọ ẹ̀ wọnú ìwé ni bàbá Bánjí Akíntóyè wọn láwọn lọ bá wípé wàá ṣe president Yorùbá nínú òun ṣàfẹ́ ṣe òun náà lójú ẹ̀ mo mọ̀ pé kò ní máa sùn dáadáa àfi tó bá mu gbó ó máa lo drug kó tó sùn
ẹ wo bí táwọn ọmọ ẹ̀ ń ṣe, ẹ wo nǹkan táwọn ọmọ ẹ̀ ń ṣe. Tinubu ìyàwó ẹ̀ dẹni tó ń donate, nǹkan tó fẹ́ ṣe nìyẹn. Wọ́n fẹ́ sọ yín dẹrú, kẹ́ wá máa bọ̀, kẹ́ máa béèrè oúnjẹ lọ́wọ́ wọn. Ẹ wo nǹkan tíyàwó ẹ̀ ń ṣe kiri, ẹ wo Ṣèyí, ẹ wo ìyálọ́jà ń sọ. So it is for their own personal use. So on their own selfish end náà ṣe pè yín o. And to couple my word, bó tiẹ̀ jẹ́rìí Ìgbòho gan, ṣífù Ìgbòho ò ní wálé. Wọ́n máa jẹ́ kó wálé o. Wọ́n ti set trap fún kán má jẹ́ kó wálé. So kó dúró sọ̀hún. Gbogbo meeting tó bá dẹ̀ fẹ́ ṣe, wọ́n lè zoom ẹ̀ tó bá fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Kán gbé sí zoom, kán ṣe bí ìgbà tí Ooni of Ife pé meeting gbà yẹn, wọ́n zoom ẹ̀. Kán tó bá fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀, kán zoom ẹ̀, kán jẹ́ kó sọ̀rọ̀, kán tó bá fẹ́ sọ kóun náà lè máa rí. Yes, bó ṣe rí nìyẹn. Ìgbà tán ti pé síbẹ̀ yẹn, ẹ fi zoom ẹ̀ sí, ẹ send zoom kóun náà máa rí yín. So Ọlọ́run máa wà pẹ̀lú wa o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin àwọn medias wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa pariwo. God bless you. God will continue to honour you. Ọlọ́run máa gba ìlú yẹn fún wa. Ọlọ́run ti fún wa, àwa la dìde láti gbà á. Ó ní go, ó ní mo ti gba ilẹ̀ yẹn fún yín, ẹ lọ bẹ̀, ẹ lọ gbà á. Mo ti fún yín, ẹ lọ gbà á. So that is the word of God. Ohun tí a bá lè ṣe, Ọlọ́run ò ní ṣe fún wa. The Lord bless you all. The Lord will continue to bless you people. Àwa bàbá wa Professor Banji Akintoye, Ọlọ́run á rọ ìgbà yín padà. Ọlọ́run ẹ lẹ́mìí gúngùn. Ọ̀tá ò ní borí yín. Chief Ìgbòho ọmọ lúkà, gbogbo iṣẹ́ tó ṣe wàá jèrè ẹ̀. Gbogbo ogun tó bá gbé tiẹ̀ láyé kò ní ṣiṣẹ́. Gbogbo ẹ̀yin mídíà òtítọ́ tẹ́ ń ṣe, kò sí ọjà kan tí wọn yóò gbé sí yín tí ó ṣe rere. Ẹ ṣé gan, ẹ jọ̀ọ́ ẹ bá wa polongo. God bless you.